táyé lọ́rùn táyé lọ́rùn gbogbo ohun tá a bá ṣe ká máa ṣe fọ́lọ́run sórí kàrántí ọjọ́ tá a máa wọlé sùn. ẹ̀yin tèmi ẹ wò ẹ káàbọ̀ sórí ìkànnì wa ṣé dáadáa la bá yín gẹ́gẹ́ tí mọ̀ pé tá ò bá ti rí àwa kì í sọ ìkíhun tá a lè máa sọ lórí náà. a máa ti ṣèwádìí lórí kúlẹ̀kúlẹ̀ tó nípa àwọn sórí ìkànnì fún yín láti gbọ́ àti láti wò ó nípa èyí ìṣẹ̀lẹ̀ tó ń jáwọn nǹkan kiri nípa bàbá Àṣàkẹ́ àti ìyá Àṣàkẹ́ tó sọ pé Àṣàkẹ́ ò tọ́jú bàbá ẹ̀ pé ìyá ẹ̀ ló ń tọ́jú. ẹ̀yin tí èmi ẹ máa ọ̀pọ̀lọpọ̀ evidence wà tó yẹ pé a máa play fún yín lórí ìkànnì ilé tẹ́ ẹ̀ náà máa rí bọ́ọ̀ náà ṣe lọ lórí kúlẹ̀kúlẹ̀. tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé èyí tó ń da pọ̀ mọ́kọ́ nìyí bá a subscribe kó like kó comment kó share wàá lè máa jẹ àǹfààní content yìí nígbàkúgbà lóòrèkóòrè tá a bá fi léta wàá lè máa fi ṣe ọgbọ́n ìmọ̀ àti òye. kẹ́mi sọ pé fídíò wọn àlẹ́ tá a máa play fún yín ẹ̀yin tèmi ẹ wò ó ọ̀rọ̀ yìí ó bomi sí lẹ́nu ẹ wo fídíò náà rèé ẹ̀yin tèmi ẹ jẹ́ gbádùn. ẹ̀yin fásitì mi lórí ọ̀rọ̀ Àṣàkẹ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ lọ́nà yẹn ọ̀rọ̀ obìnrin lèmi treat bẹ́ẹ̀ ni mo mọ obìnrin pa confam sọ fún yín ṣé tí obìnrin bá gbé ọmọ lẹ́kùn 40 years tó gbé lẹ́kùn bá fún ọkọ ẹ̀ tó sá lọ tó lọ fẹ́ lómi obìnrin máa níbi pé òun máa jẹ ọmọ yẹn ju bàbá yẹn lọ bóyá ìgbélẹ̀ for 40 years yẹn yes wọ́n bàbá tó lẹ̀ tọ́ fún 40 years níjọ́ tọ́mọ yẹn bá ti ń ṣe oríire inú bàbá máa dùn kò lè lọ́ọ́ bí ọkọ náà akọ́ máa mú bí àkàkiri pé inú bàbá òun ni bàbá máa ṣe fàájì nígbà ọmọ òun ti ṣe oríire inú bàbá máa dùn káàkiri tí yàrá gbọ́ pé ọmọ òun ti ń ṣe oríire tọ́mọ òun ti lókìkí káàkiri gbogbo àgbáyé màmá rí ìyí tí bàbá fi ṣe fàájì káàkiri yẹn iye ẹ̀ máa jáde lọ sílé babaláwo ni ẹjọ́ a máa sọkún ẹjọ́ tó yọ Ọlọ́run ọmọ mi kan ni ó ti ṣorí ikú fẹ́ mojú mi lọ ẹ bá ń ṣe kó bá mojú mi kó nífẹ̀ẹ́ mi wọ́n á ṣe fún bẹ́ẹ̀ ìyá ẹ̀ tún lè sábà sọ́nà títí ó lè wọ mọ́tò 50,000 lọ́bẹ̀ ó tún lọ bá wẹ́lómi ẹjọ́ ọmọ mi kan ni lágbọ́jẹ́ báyìí lórúkọ ẹ kò fẹ́ ráyè tèmi ẹjọ́ ẹ bá jẹ́ kó ṣíjú àánú ẹ̀ wò mí kó ráyè tèmi ẹjọ́ níbẹ̀ yẹn gan wọ́n tún lè sọ pé nǹkan pàdánù àṣẹ wọ́n lè bá sùn nítorí pé ó fẹ́ gé ọmọ yẹn kí ẹ obìnrin ni ó tún lè lọ sọ́dọ̀ babaláwo mi kó tún ṣe nǹkan mi fún pé òun fẹ́ gé ọmọ yìí sẹ́ nǹkan tó bá lè ṣe tó mọ̀ fi nífẹ̀ẹ́ tó wọ́n dẹ̀ ṣe fún níjọ́ tó bá fi lè pé ọmọ ẹ báyìí ọmọ ẹ máa nífẹ̀ẹ́ sí ti ni àmàlà yẹ àgbàgbé bàbá ẹ tó ti tọ́jú for 40 years bẹ́ẹ̀ ni nǹkan tó ń ṣe Àṣàkẹ́ nìyẹn máa ti blame ẹ ọ̀rọ̀ ẹ ní agbára mo gún lọkùnrin ẹ wo Mohbad náà fi kọ́ ni pé ìyá òun ti gbé òun sílẹ̀ láti kékeré bàbá òun ló tọ́ òun dàgbà ìgbà tí Mohbad ṣoríire ta ló lọ ráyè ìyá ẹ kí lọkùnrin ṣe ọkùnrin ẹ wise mo lọ kírun bẹ́ẹ̀ níjọ́ Friday àná ní general hospital ní ìsọlọ mọ́ṣúárì wà bẹ́ẹ̀ a máa ń gbanú bẹ́ẹ̀ lọ kírun ni mo á bè lọ́ọ́ máa yẹn pé ẹjọ́ tó Ọlọ́run nínú tí máa purọ́ gbogbo àwẹ̀ tí mo ń gbà ní oṣù Ramadan ni kó má gbà máa yẹn sọ pé ọkùnrin ló kú jù mo fọ́ ó ní ọkùnrin ló kú jù nínú ọkùnrin àti obìnrin ta ló pọ̀ jù obìnrin ta ló kú jù ọkùnrin wàhálà ìdààmú ló yẹ ọmọ àsanwó school fees tó bá dé èèyàn la wọ́n ti tọ̀nà ọmọ ẹ̀ sí ẹ̀ òtún ní gbádùn wàhálà tíyá mi bá jáde lórí mi tó bá sọ pé òun ò fẹ́ kí ọmọ mi o ẹ kó máa wojú mi kí n má ráyè bàbá mi ní agbára Ọlọ́run ní fún àmì ṣe má ní òṣèré èèyàn bẹ́ẹ̀ o mo kàn ń sọ ní o ṣé nǹkan tó rí ni burú torí mo mọ ìyà tí bàbá mi jẹ nǹkan tó ń ṣe bàbá Àṣàkẹ́ ń ṣe bàbá mi atalẹ̀ 10 million àfiwó kí ni àìsàn burúkú òṣì ṣóòkì yẹn kó lọ àwọn onílọ tún máa wá wọn tún gbọ́ àwọn tó ń gba 500,000 àwọn tó máa gbélé kó lọ àlàáfíà díẹ̀ lọ rí ó kákó síbẹ̀ ni òun ló ń ṣe bàbá Àṣàkẹ́ tí stroke bá múyàn tó bá ní property mẹ́ta o lè ta méjì bí kò nílé méjì o lè ta méjì torí stroke yẹn wà ó máa relieve ẹ̀ irọ́ bàbá mi sì sọ di sí ìgbà ó ṣe máa relieve nígbà ó ṣe máa fi àwọn lẹ̀ irọ́ ó ti fi wọ́n lẹ̀ stroke burú gan tọ́kílẹ̀sẹ̀ pé bàbá Àṣàkẹ́ kò ní nǹkan jẹ dáadáa ẹ mọ ètò wọn fi máa rògùn lọ́sẹ̀ bàbá Àṣàkẹ́ ẹ mọ ètò wọn máa fi rògùn lọ́sẹ̀ wọ́n jẹ́ bàbá yẹn kó máa ṣe báàdì fún ẹ ó ṣe kó ráyè pé bàbá yẹn ti ní stroke ó ṣe gbé ẹlẹ̀ kó tẹ máa rò pé màmá yẹn gbé ẹlẹ̀ ọkùnrin ìwọ náà Àṣàkẹ́ ìwọ ń kálá ogun máa yẹ tẹ máa ṣiṣẹ́ lára ẹ̀ tó bá sàkún sọ̀tà ẹ̀ nítorí ọmọ tó bí kan fílẹ̀ ni ṣe bí ìyàwó ìlànà yẹn tó ti kí ni ẹ̀ yẹ wicked one being nǹkan tó ṣe bọ́ Lámìdé náà tó bá ṣọ́ra Àṣàkẹ́ ó dẹ̀ pé ìbínú Lámìdé ló ń wá o pé Lámìdé yẹn ó nífẹ̀ẹ́ débi pé ó dẹ̀ filẹ̀ ó dẹ̀ lọ láìpẹ́ láì sọ pé ó ti tó bó fẹ́ fi ẹ́ lẹ̀ ó mọ̀ bẹ́ẹ̀ dẹ́ ló jẹ́ kó máa jàyàn kó máa disgrace ẹ̀ báyìí ìwọ sọ pé bàbá ẹ̀ star ni tí ọmọ ẹgbẹ́ bàbá ẹ̀ máa rògùn lọ́sẹ̀ ogun stroke kò ní bí Ọlọ́run yóò bá yín jà stroke ní agbára kí lè ṣe yìí stroke ó burú bí wèrè ó lè ta gbogbo pàtì ẹ̀ tó pátá kó máa lọ ọ̀sẹ̀ bó ra mọ́tò fún bàbá ẹ̀ ọkọ̀ lè fún o tún kọ́ni fún bàbá ẹ̀ kò sí bẹ́ẹ̀ ìfẹ́ ṣe tẹ́fẹ́ táyà lé lọ́rùn yẹn bàbá ẹ̀ mú gùn ọdún náà kò sí ẹjọ́ ẹ̀ náà wọ́n ti yí brain wọ́n ti yí padà sọ́dọ̀ àwọn family yẹ bàbá ẹ̀ ní kó máa nù pàkó àbá tó bí ẹ lọ́mọ
ìyá ló ní àdúrà nínú relationship bàbá ló ní àṣẹ ìgbẹ́ ìbá lè máa rí fún ẹ bàbá pé báyọ̀ ṣe pé fún ẹ bàbá ìtún jáde síta pé wo ni mo ṣe rí tí ọ̀pọ̀ yẹn bá gbádùn ni kò ní jáde síta kó wá sọ̀rọ̀ ogun yẹn máa fẹ́ pa wọ́n ìgbìmọ̀ ìyàwó tí bàbá yẹn fẹ́ gan pẹ̀lú ṣòtò ń bàbá ìyàwó yẹn lè fẹ́ sá lọ nítorí ṣòtò yìí sì láti wò ọmọ ọ̀dọ̀ tẹ́ bá gbà ó tún máa sá lọ gan ìyàwó tó wà lọ́dọ̀ bàbá yẹn ẹ máa ìyàwó yẹn ẹ máa yìn tó wà lọ́dọ̀ ìyàwó bàbá Àṣàkẹ́ yẹn o wà òwì tí bàbá yóò kọ́lé fún tàbí ẹ kò ṣàánú fún Àṣàkẹ́ bí tó lówó dé tó bá dé èèyàn míì tàkàn tó ṣe bàbá ẹ kò dé kò ṣàánú ẹ̀ débi pé o lè kọ́lé fún ọkọ̀ kẹlẹ́ àwọn ẹ̀gbọ́n yẹn ní stroke ń bẹ̀ tọ́tọ́ ẹ̀sìn bàbá tó bí ẹ lọ́mọ ní ìfẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ibi tí bàbá yìí gbé yẹn gbọ̀ngàn ó yẹ kó ti gbé wọn kó ń bẹ̀ ọkùnrin wise tọ́jú gbèsè ayé ẹ̀ mo sọ fún yín ẹ lọ wo péjì mi náà mo mú ike obìnrin tóbi máa gbọ́ ọmọlẹ̀ for 40 years obìnrin máa ní ẹbí ní fún màjèrí ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ bí ká mi sọ jù yẹn lọ. Asake daddy ẹ tún pè mí láàárọ̀ yìí Asake the singer your dad called me again this morning your daddy said that it's not the money that he want to give him that is matter that should not worry that is because he's not feeling fine that is why he remember say that maybe she can just call you. I've been calling you, you are not picking his call. You are not taking good care of your father. And he said he's always going to, what's it called? Oh, General Hospital to take care of himself because he doesn't have money. Only General Hospital làwọn lọ làwọn ti take care àwọn tó gbà wọn ò lówó. Wọ́n dẹ̀ ní pé wá sílé ní last 3 years làwọn ti rí ẹgbẹ́ àbí last 2 years làwọn ti rí ẹgbẹ́ yìí. O rent ilé fáwọn sí Lagos Island. Owó lílẹ̀ ti tán àwọn dẹ̀ pé àwọn ò rí ẹ wọ́n lè dẹ̀ra mọ́tò kan fáwọn you bought him a car RS 330 maybe 2 years ago since then he never see you since then he never see you like this your popsi never see you since then and he needs to pay for the house rent but he said it's because he's not feeling fine he don't have the strength to strengthen himself to pay to work and pay the house rent that is why he's doing this. That should come around. He want to see you. Your daddy want to see you. And Mommy Asake náà. Mommy Asake yẹn kúkú ni. Kọ́lá dá ìjì mi. No. Yeah. 07084198052 nọ́mbà tí wọ́n ní àwọn ni wọ́n bí Àṣàkẹ́ tó ń kọrin bàbá Àṣàkẹ́ lọ́gbọ̀n tó ń kọrin ẹjọ́ gbogbo ìrànlọ́wọ́ tẹ bá ní lórí mẹ́rẹ̀ ní gbogbo àgbáyé ni mo ti ń tọrọ tẹ bá sọ pé à ń tọrọ owó a máa tọrọ owó náà nítorí ẹni tí ò ní nǹkan náà ló máa ń tọrọ lágbára Ọlọ́run gbogbo kìtẹ́ náà lẹ́wà ní gbogbo yín ẹ̀ ní jábọ́ dálà Nàìjíríà lẹ́wà ní gbogbo ìlú lẹ́wà ní gbogbo bí kíbi orígun mẹ́rẹ̀ ní àgbáyé tẹ bá ti ń wò wá nǹkan kò ní ṣe yín kò ní ṣe àwọn ọmọ yín ò dẹ̀ ní jù nígbà tó bá ẹrú ṣe ní lágbára Ọlọ́run bọ́lọ̀ ṣe máa ṣe gbogbo ààrẹ ní mọ́sàárì ọ̀nà. màá fáwọn náà láǹfààní káwọn náà sọ̀rọ̀ kọ́ dárúkọ ara wọn kọ́ dẹ̀ ti jẹ́ kó ti yé gbogbo ọmọ Nàìjíríà pé àwọn gbọ́ngàn làwọn bí Àṣàkẹ́ bóyá ẹ̀ mọ́ bí èmi mo bí Àṣàkẹ́ tó ń kọrin èmi mo bí Ahmed Àṣàkẹ́ tó ń kọrin Babátúndé Ọlọ́ládé Àyìndé Mr Money èmi mo bí ìgbẹ́kẹ̀ ọmọ Nàìjíríà náà mọ̀ nígbà tí kìíní ṣe mí ní March 29, 2022 ni mo ti fojú kan gbẹ̀yìn báyìí ní orí ìdìsí nígbà pé fóònù ẹ̀gbọ́n kò ní gbé mo máa ń pè ní gbogbo kò ní gbé ó dẹ̀ ti sún mi wọ́n yọ̀ọ́ dẹ̀ tọ̀ nínú ìgbẹ́ sí mo wá ń wà búrò mi lájọ ọjọ́ ìlú ṣẹ̀wá lè ní ìlú lọ́ọ̀tọ̀ fún ma ilé ìlú tẹ̀lé ṣètìgbọ́ ẹ ṣe kan ẹgbẹ́ ìrànlọ́. About Zinat, you need to take care of Zinat. Yes. And the Zinat you want me, but we are talking about Zinat. The lady said you can go and do DNA test for her. Everybody, if you anybody that can want to speak. Ẹ̀yin tèmi kílẹ̀ yín náà rí sí fídíò èyí tí mo play tán fún yín sí nípa fídíò èyí nǹkan tárákùnrin yẹn sọ àti gbogbo bó ṣe lọ lọ́tún lọ́sí ẹ wo ẹ ká opinion ní comment section tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tó ń da àpọ̀ mọ́kọ́ ni bá a subscribe kó like kó comment kó share wà lè máa jẹ́ wọ́n àǹfààní content yìí ní ìgbàkúgbà lóòrèkóòrè tá a bá fi léta
wàá lè máa fi ṣe ọgbọ́n ìmọ̀ àti òye. Ẹ wo àní máa ń yọ wájú báyìí lọ lórí ìkànnì ọ̀pápọ̀ ọ̀pọ̀lọ kò ṣeé péjọ.